A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sójú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa. Ìròyìn fẹ́lifẹ́li online TV lónìí ti ṣe ọjọ́rú Wednesday, ọjọ́ 13 nínú oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adínúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká mu omi tútù ká fi rẹ̀ ń gbẹ, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìpalẹ̀mọ́ ìbò tàwọn gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí, ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP, àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ òkò ọ̀rọ̀ lúra wọn lórí àwọn ọgbọ́n àyínnìke àyínnìpadà eléyìí tí wọ́n ti ń lò, gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP ṣe fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC, ṣe lálàyé wípé àwọn ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti ń kó àwọn ènìyàn kan wọlé lójúnà láti lè dàbàrú ètò ìbò náà kó má lè kẹsẹ̀ já léléyìí tí wọ́n fẹ́ ṣe láti fi gbé ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn kí wọ́n lè sọ wípé àwọn ni wọ́n jáwé olúborí o. Ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fi ẹ̀sùn ọ̀hún kan ẹgbẹ́ òṣèlú APC nínú àtẹ̀jáde kan eléyìí tí alukoro ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti ẹgbẹ́ òṣèlú PDP tó gbé jáde, ọ̀gbẹ́ni Kennedy Peretti, eléyìí tó ní wọ́n ti kó àwọn ènìyàn kan lé wọ́n sọ yìí pé àwọn ni ó jẹ́ olùfimú àti olùfi ojúṣùnùkùn wo ètò ìbò tí ó tún ṣe ọ̀pọ̀lọpọ̀ kò kárí ètò ìbò náà ní ìpínlẹ̀ ọ̀hún, èyí tí wọ́n ṣe ìwádìí tó fi hàn wípé lára àwọn ògbóǹtarìgì ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ṣe o. Wọ́n wá ní àwọn APC fẹ́ lu ọgbọ́n yìí láti lè rí dájú pé gbogbo ọ̀nà ni wọ́n fi yí ìbò ọ̀hún kó lè ṣe elégbè lẹ́yìn fún wọn o. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC sọ wípé àìríkanṣèkan mọ́ ló dá ẹgbẹ́ òṣèlú PDP láàmú lórí àwọn àwáwí àti àhesọ ọ̀rọ̀ èyí tí ẹgbẹ́ òṣèlú náà sọ káàkiri. Wọ́n ní gbogbo ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú PDP fi ń kan àwọn yìí kò sí ọ̀kan nínú rẹ̀ tó jẹ́ ojúlówó tàbí òtítọ́, bí kò ṣe wípé wọ́n fẹ́ lu ọgbọ́n náà láti lè jẹ́ wípé tí wọ́n bá fìdí rẹmi tán wọ́n lè rí nǹkan dùrọ̀ mọ́ tí wọ́n máa wí kiri bí ẹni jẹ pákó òwúrọ̀, gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ti dá ọ̀rọ̀ ń padà fún ẹgbẹ́ òṣèlú PDP. Lórí owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jùlọ báyìí, wọ́n ní púpọ̀ nínú àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tí ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, wọ́n ní àwọn péréte nínú wọn ló ti bẹ̀rẹ̀ sí ní san owó ọ̀hún fún àwọn òṣìṣẹ́ rẹ̀, eléyìí tí wọ́n ní púpọ̀ nínú àwọn ìpínlẹ̀ ọ̀hún ni ò tí ì gbé ọ̀rọ̀ náà sọ o. Èyí tí ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress tí wọ́n ní tí ó bá fi di ọjọ́ kìíní nínú oṣù kejìlá, tá a bá rí ìpínlẹ̀ yòówù tí ò tí ì bẹ̀rẹ̀ sí ní sanwó ọ̀hún fún àwọn òṣìṣẹ́ ọba, wọn yóò gùn lé ìyanṣẹ́lódì aláìlópin ni o. Wọ́n ní ìpòrúurú ọkàn ìlàhílò ló ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn ìpínlẹ̀ èyí tí ò tí ì bẹ̀rẹ̀ sí ní máa sanwó ọ̀hún fún àwọn òṣìṣẹ́ ọba láwọn ìpínlẹ̀ wọn. Bẹ́ẹ̀ bá gbàgbé, inú oṣù kẹjọ lààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló kéde àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ lọ sí $70,000 náírà 70,000 léléyìí tí wọ́n ní àwọn òṣìṣẹ́ yóò máa gbà, léyìí tó kéré jù nínú owó òṣìṣẹ́ ọba o. Wọ́n ní àwọn ìpínlẹ̀ 12 nínú àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì lórílẹ̀-èdè wa Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sanwó náà fún àwọn òṣìṣẹ́ wọn nínú oṣù kẹwàá èyí tó kọjá yìí, ní ìgbà tí àwọn ìpínlẹ̀ kan tí wọ́n nínú oṣù kọkànlá tá a wà nínú rẹ̀ yìí làwọn bẹ̀rẹ̀ sí ní máa san owó ọ̀hún fún àwọn òṣìṣẹ́ wọn. Lára àwọn òṣìṣẹ́ ọba èyí tó ti bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ gba owó náà nínú oṣù kẹwàá èyí tó kọjá, ńbẹ̀ ńlá ti rí ìpínlẹ̀ Edo, ìpínlẹ̀ Anambra, bákan náà ìpínlẹ̀ Adamawa, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Delta tó fi mọ́ ìpínlẹ̀ Ebonyi, ìpínlẹ̀ Abia, ìpínlẹ̀ Kebbi, ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Borno, ìpínlẹ̀ Gombe àti Jigawa. Àwọn ìpínlẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sanwó náà nínú oṣù kẹwàá rèé, ṣùgbọ́n lára àwọn ìpínlẹ̀ tó ní
nínú oṣù kọkànlá èyí tí a wà nù rẹ̀ yìí làwọn ó bẹ̀rẹ̀ sí ní máa san owó ọ̀hún láti rí ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Bayelsa, ìpínlẹ̀ Kano, ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Kaduna, bákan náà láti rí ìpínlẹ̀ Ọ̀ṣun, Cross River, ìpínlẹ̀ Akwa, wọ́n ní àwọn ìpínlẹ̀ Akwa Ibom, Enugu, Imo, wọ́n ní àwọn ìpínlẹ̀ wọ̀nyí ní tiwọn. Àwọn ni wọ́n ní láìpẹ́ láì jìnnà àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa san owó ọ̀hún, ṣùgbọ́n tí wọn kò tí ì sọ oṣù tàbí ìgbà tí wọ́n ó bẹ̀rẹ̀ sí ní máa sọ tún wọn. Lára àwọn ìpínlẹ̀ èyí tó jẹ́ pé gbọ́n ilé tí wọ́n di sí ọ̀rọ̀ náà tí wọ́n gbé sọ tí wọ́n sì gbé ìgbésẹ̀ kankan láti jẹ́ kí àwọn òṣìṣẹ́ mọ ìgbà tí wọ́n máa gba owó náà láti rí ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Sokoto, ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Bauchi, ìpínlẹ̀ Plateau, ìpínlẹ̀ Zamfara, ìpínlẹ̀ Nasarawa tó fi mọ́ Taraba, Yobe àti ìpínlẹ̀ Katsina. Wọ́n ní àwọn wọ̀nyí ni wọn ò tẹ̀ tí ì gbé ọ̀rọ̀ ọ̀hún sọ o, ṣùgbọ́n àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní ọjọ́ kìíní nínú oṣù kejìlá làwọn yóò gùnlé ìyanṣẹ́lódì àwọn ìpínlẹ̀ tí ò tí ì máa sanwó ọ̀hún títí di ìgbà tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. Lórí ọ̀rọ̀ ìdákúrekú iná ìjọba iná mọ̀nàmọ́ná, iléeṣẹ́ eléyìí tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC ti sọ̀rọ̀ jáde báyìí wípé nínú ìwádìí ìtanáwókọ̀ ọ̀rọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọba tó ń pèsè iná mọ̀nàmọ́ná àti ẹ̀ka ọ̀hún eyín power sector ní ìgbà tí wọ́n taná wò ó, wọ́n ní ohun tí ń bẹ níbẹ̀ tí wọ́n bá tú aṣọ ọ̀hún sóde fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà omi yóò sì máa jáde lójú ènìyàn. Gẹ́gẹ́ bí alága àjọ EFCC ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdé lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday lásìkò tó ń gbàlejò àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ lórí iná ọba lórílẹ̀-èdè wa Nàìjíríà nílé ìgbìmọ̀ aṣojúṣòfin èyí tí wọ́n ṣe ẹ̀lẹ́mbẹ̀hún sí ní ọ́fíìsì rẹ̀ tó ń bẹ nílùú Àbújá. Olúkóyèdé ti ṣe alága EFCC tẹnu bọ̀rọ̀, omi ń jáde lójú rẹ̀ wàràwàrà bí ọmọ kékeré èyí tó sọwọ́ bisikínù níbi tó ti ń jábọ̀ fún àwọn ìgbìmọ̀ ọ̀hún wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà jìbìtì àjẹbánu tí ò ṣe gbọ́ sí etí tí ò ṣe wò sójú òun ló ń lọ lábẹ́ ẹ̀ka iléeṣẹ́ eléyìí tó rí sí ìṣàkóso ọ̀rọ̀ agbára lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní alágbàṣe kangilá kan èyí tí wọ́n gbé iṣẹ́ fún láti ra àwọn èròjà iná tí wọ́n yóò fi ṣe àṣepààrọ̀ àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ó ní ayédèrú gbà ń lókójọ tòun ti owó rọ̀gùnrọ̀gùn èyí tí ìjọba tí wọ́n yà sọ́tọ̀ fún àtúnṣe iná ọba lórílẹ̀‐èdè yìí láti má lè dákú mọ́ o. Ó sọ wípé bóun bá tú aṣọ lójú eégún, ó ní àwọn ìgbìmọ̀ yìí wọ́n ó sì máa sun ẹkún ni o lórí àwọn ìwà tí ò ṣe gbọ́ sí etí tí wọ́n wù lẹ́ka iléeṣẹ́ agbára lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ń ti àjọ èyí tó ń pèsè iná ọba. Ó ní ìdí rèé tí iná ọ̀hún fi gbogbo ìgbà tó fi ń bàjẹ́. Olúkóyèdé lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ọmọ tó bá ní ìyá wọn ò ní sùn, irú ọmọ bẹ́ẹ̀ ò ní fojú barun o. Ó ní àwọn yóò rí dájú pé wọ́n fọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ kúrò lọ́wọ́ àwọn jẹgúdújẹrá oníwà jìbìtì elétè pọ̀mọ̀pọ̀mọ̀ tí wọ́n dẹ ètè sílẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí màálù tó jẹ èèwọ̀. Wọ́n ní nípa ìdí èyí ẹ̀ka iléeṣẹ́ ọba tó ń pèsè iná mọ̀nàmọ́ná àwọn yóò ṣiṣẹ́ ń bẹ̀ tí iná ọba yóò sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Lórí ikú arábìnrin kan àti ọmọ rẹ̀ èyí tó wáyé ní ìpínlẹ̀ Ondo, iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti fi ọwọ́ òfin mú ìránṣẹ́ Ọlọ́run obìnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Fọláṣadé Adékọ́lá. Ìránṣẹ́ Ọlọ́run obìnrin yìí òun ni wọ́n ní arábìnrin kan Jùmọ̀kẹ́ Adésùà tòun tí ọmọ rẹ̀ tuntun jòjòló wọ́n jọ́lọ́run ọba nípè nínú ilé ìjọsìn ti arábìnrin Afọláṣadé Adékọ́lá náà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo, arábìnrin Olúfúnmiláyọ̀ Ọdúnlámìjẹ́lábọ̀ wípé arábìnrin tí ṣe ìránṣẹ́ Ọlọ́run Fọláṣadé yìí òun ló gba ẹ̀bí fún Adésùà Jùmọ̀kẹ́ tó sì jẹ́ wípé lẹ́yìn tó gbẹ̀bí fún tán ńlọ̀rọ̀ yíwọ́ tí ẹ̀jẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní jáde lára arábìnrin ọ̀hún eléyìí tó jẹ́ wípé arábìnrin Jùmọ̀kẹ́ Adésùà ó gbẹ̀mí mì nínú ilé ìjọsìn náà tó ń tí ọmọ tuntun jòjòló tí wọ́n ṣẹ̀ bí sílẹ̀
ìdí rèé tí ọ̀kan nínú àwọn ẹbí olóògbé náà tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún létí tí wọ́n sì fi ọwọ́ òfin mú arábìnrin ìránṣẹ́ Ọlọ́run Afọláṣadé Adékọ́lá. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní agbègbè Òkè Àró nílùú Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ Oǹdó ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún jẹ́ lábọ̀ lánàá fún àwọn oníròyìn wípé ìránṣẹ́ Ọlọ́run náà Fọláṣadé Adékọ́lá ó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá ẹ̀ka ètò ń ṣe ìwádìí ìwà ìbàjẹ́ láti mọ irúfẹ́ ikú tó pa arábìnrin náà lẹ́yìn tó bímọ tán, èyí tí ẹ̀jẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní ya lára rẹ̀ tó gbabẹ̀ tó dèrò ọ̀run. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀, àìrìn jìnnà láìra gbúgbé ọ̀kẹ́rẹ́ o. 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Nínú ìròyìn amúlùdùn, gbajúgbajà òǹkọrin ẹ̀mí ti kìrìsìtẹ́nì ni eyín Dámiláre Òdúnúgà tí gbogbo èèyàn mọ̀ sí Dáre Melody. Òun mà ló ti sọ̀rọ̀ jáde nínú fọ́nrán kan èyí tó gbéléde lẹ́yìn ikú ìyàwó rẹ̀ eyín Adédoyin. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọjọ́ 24 nínú oṣù kẹwàá ọdún 2024 yìí ńlárábìnrin Adédoyin lójọ́lọ́wọ́n bá nípè, ṣùgbọ́n Dáre Melody ní kó tó di pé arábìnrin ọ̀hún fayé sílẹ̀, ó ní àwọn ẹbí òun kò fìgbà kan fi arábìnrin ọ̀hún lọ́rùn sílẹ̀. Ní gbogbo ìgbà ni wọ́n ń pò ẹ̀mí rẹ̀, ni wọ́n ń pò ní ribiribi tí wọ́n sì ń gbógun tì lóòrèkóòrè, èyí tó ń gba omijé lójú ìyàwó òun kó tó di pé ọlọ́jọ́ dé o. Ó ní bí ọ̀rọ̀ bá délẹ̀ ẹ jẹ́ á sọ, nítorí pé òtítọ́ báyìí ní máa ń gbéni lékè. Ó ní òun lè fẹ́ sọ wípé lára àwọn wàhálà ìdààmú èyí tí àwọn ẹbí òun gbé ti ìyàwó òun ó ṣe okùnfà eléyìí tó fi ní àìsàn nínú ọkàn, èyí tó sì jẹ́ wípé àìsàn òun ní péréte láàrin ọjọ́ òun ló mú ẹ̀mí rẹ̀ lọ o. Ó ní tó bá jẹ́ wípé wọ́n fi lọ́kàn balẹ̀ ni ó ṣeé ṣe kí ẹ̀mí ìyàwó òun ṣì wà nínú ayọ̀ àti àlàáfíà di wákàtí yìí. Dáre Melody tó sọ̀rọ̀ náà nínú fọ́nrán ọ̀hún tó ń ti omijé lójú sọ di mímọ̀ ipa àti akitiyan ìdúrótì ìyàwó rẹ̀ nígbà tó ń bẹ láyè. Melody ní òun rántí ọdún náà lọ́hùn-ún nígbà tí ò sí nǹkan kan, tí ò sí gá, tí ò sí go. Ó ní àtijẹ àtimu ó le tíkọ́tíkọ́ tó yí báyìí bí awọ irin ni. Ó ní ṣùgbọ́n olóògbé tí ṣe ìyàwó òun Adédoyin ó dúró ti òun gbírígbírí báyìí ni kò fi ọjọ́ kan fi òun sílẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìtùnú eléyìí tó fi ń kí òun lẹ́yìn. Ó ní ọdún 2010 tóun kọ́kọ́ ṣe àwo kan èyí tóun gbé léde lọ́dún 2010. Ó ní àwo ọ̀hún ló sọ òun di ìlúmọ̀ọ́ká, ló lànà ayọ̀ ọ̀nà ìdùnnú àti àánú fún òun o.
tó sì jẹ́ pé ìkòpẹ́ kò jìnnà lòun bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé kan léyìí tóun di ọ̀kan nínú àwọn onílé ní orílẹ̀-èdè Nàìjíríà láàrin àwọn òǹkọrin kìrìsìtẹ́nì lónìí. Ó ní ọ̀rẹ́ òun kan sọ fóun lọ́dún náà lọ́hùn-ún wípé láti fi ẹ̀mí ìmoore hàn sí ìyàwó òun Adédoyin ó yẹ kóun kọ́ ilé kan fún un, tóun sì fún ọ̀rẹ́ òun lésì wípé ọ̀rọ̀ gidi tó ní ọpọlọ òun làákàyè ló sọ. Ó ní gbogbo ohun tóun bá ní ìyàwó òun ló ní o, tó sì jẹ́ wípé láti ìgbà náà lòun ti ń fi ìfẹ́ tó yèkoro hàn sí Adédoyin, ṣùgbọ́n tí ikú ò jẹ́ ká gbádùn obì tó gbókọ́ká láwùjọ. Ọdún 2017 ni wọ́n fẹ́ra wọn níṣu lọ́kà pẹ̀lú ọmọ mẹ́ta ètí Ọlọ́run ọba tó ti fi ta wọ́n lọ́rẹ síwájú kí ọlọ́jọ́ tó mú Adédoyin Òdúnúgà lọ tí ṣe ìyàwó Dáre Melody. Ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè míì. Mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa ò ní dọjọ́ ìbànújẹ́. Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn ọ̀hún wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.